ẹ rí i pé fídíò kan ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára níbi tí sọ̀rọ̀sọ̀rọ̀ kan aláwàdà tá a mọ̀ sí bàbá Alado tó ti bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà wípé bàbá wọn gbé mọ́tò fóun tá a fẹ́ gbéyẹ̀wò ò ní pé nínú ìwádìí táwa ṣe a rí wípé àwàdà kẹ́ríkẹ́rí òun náà ni bàbá Alado ṣe pẹ̀lú níta gbọ́ àti níta rí yìí kí ni ìwòye yín torí àwa ti gbọ́ wípé àwàdà kẹ́ríkẹ́rí òun náà ni bàbá Alado ló fi fídíò náà ṣe ṣùgbọ́n àwọn tó ń wò wá nílé àtàwọn tó ń gbọ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí kí bàbá Alado wípé àkókò oríire o ó sì gba ọ́ ṣàwò kódà ara wọn tí wọ́n pè wá wípé ṣé lóòótọ́ ni bàbá olóyè Sunday ọmọ Adéyẹmọ ló gbé mọ́tò fún bàbá Alado ara wọn tó jẹ́ pé wọ́n ti ń sọ wípé ntí bí olóyè Sunday Igboho ṣe ọ̀dá o àwọn kí ni ń ṣẹlẹ̀ ìdí nìyẹn tàbí wá ní ká gbé àwọn tó mọ̀ nípa bí nǹkan ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára ká gbé wọn wá ṣùgbọ́n ṣáájú ẹ̀kọ́ bá ní káwọn ará lé. ẹ ṣeun Ọládékan Àyìndé lórúkọ mi Sunday Igboho orúkọ tó dúró lọ agbọ́ra tí kì í bóun kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí àṣà ò ní balẹ̀ kó gbé pasá òdò sí ní balẹ̀ kó gbódò yan ẹ ṣeun mò ń gbádùn yín bàbá ọlọ́ọ̀jẹ̀ kí a máa rí yín bá ìmúra yín tó ń tàbí kalẹ̀ yín mo gbádùn ẹ̀ àbí bíi ti bàbá Ọláwùyí gbọ́dọ̀ jẹ́ kẹ́yẹ ọpẹ́ ṣe rí kọ́nà sànú wa ní ibi tí nǹkan lọ sí oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn fi ń tún gain more followers sí tàbí láti jẹ́ kí nǹkan ó trend sí bóyá bá ṣe nǹkan kan tó ti ń lọlẹ̀ wọ́n á tún fẹ́ wà kankan tí ayé tó fi rántí àwọn padà mo sì wà láyé o mo sì wà ní irú nǹkan yẹn lèmi wo fídíò tí bàbá Alado tó gbé jáde yẹn torí wípé àwọn èmi tí ń bí ẹnìkan yìí mo gbàgbọ́ pé òótọ́ ni olóyè Sunday Igboho gbé mọ́tò fún ìjọba tí mo sì fi gbàgbọ́ rè nígbà tí mo rí fídíò yẹn bí mo ṣe wò ó mo wá rí tí àwọn èèyàn bíi mélòó kan bíi 3 sí 4 kan ti ń kí ní péjì tiwọn náà pé congrats bàbá Alado nǹkan kan sọ̀ngálukú ń kí nǹkan kan tó ayé pé bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn lóòótọ́ o ṣùgbọ́n wọ́n wò pé bó ló ṣe lè jẹ́ láti bo síbo torí lóòótọ́ ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé àádámọ̀ ó gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sà ó gbé wọn lọ́wọ́ dáadáa bàbá Alado ó gbé wọn lọ́wọ́ tó jẹ́ pé a máa ṣe fídíò fún wọn nígbà tí olóyè Sunday Igboho láti fi ṣe àtìlẹ́yìn fún Yorùbá nation tí bàbá gbé dání nígbà yẹn ṣùgbọ́n nígbà tí olóyè Adéyẹmọ ti wà ní ilẹ̀ Kòtónú tí wọ́n wà yẹn bóyá bí ẹ̀ẹ̀kan ló ṣe fídíò kan ní táìgbà kan mo ti gbàgbé tó ṣe bẹ́ẹ̀ látìgbà náà kò ṣe fídíò kankan fún Yorùbá nation mọ́ nígbà tó rí wípé ó ti di ogun ó ti di ọ̀tẹ̀ gan ní ti yákàrí ni wípé ìwọ tí òun sọpọ́tì wípé kí Yorùbá ó ṣe gbá kí Yorùbá ṣàwo tẹ́lẹ̀ tó ń ṣe kọ́mẹ̀ tó ṣe gbogbo ẹ̀ àkàrí kó ti lọ join aṣíwájú bloggers ìyẹn àwọn tí wọ́n ṣàtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Aṣíwájú fún president nígbà tá a fẹ́ múra ètò ìdìbò ààrẹ mo rí pé òun náà múra ó bẹ̀rẹ̀ sí ní ṣe àtìlẹ́yìn ó sì gbá ṣàwo Bọ́lá Ahmed Tinubu nígbà tó yá a tún rí pé ó tún wá declare padà pé òun ò ṣe mọ́ o pé òun èwo ni káyé èèyàn máa ṣòṣèlú gan kí àwọn lè kí tó máa fẹ́ ṣe dáadáa òun ilé lẹ́nu láti sọ̀rọ̀ fún wọn mo rí wípé iṣẹ́ tó gbé dání ó tiẹ̀ ò tí ì kún àwọn kan náà bá ronú so n tí ṣẹlẹ̀ ríṣẹ́ yìí tí èèyàn gbọ́dọ̀ ó dàbí àwọn ọ̀jọ̀gbọ́n ni before kó tó kúrò nílé o gbọ́dọ̀ mọ ibo gangan ló ń lọ pàtó ṣe kókó wàkàn jáde sá nínú ilé wàkàn mọ́ rìn kiri bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ iṣẹ́ tí à ń ṣe yìí ló ṣe rí kẹ́yìn tó gbé tẹ́ gbé kalẹ̀ yìí
kẹ́ tó gbé kalẹ̀ ẹ ti wo wípé ìkíní máa ń lọ mọ̀ lè dá ágúmẹ̀tì lẹ̀ lẹ́fi òkú kẹ́gbẹ́ àtúwò ìwòye àtúbọ̀tán rẹ̀. kí wá ṣe wípé kéèyàn wá wò pé mo fẹ́ ṣe nǹkan báyìí kẹ́nìkan náà wá ní tún ṣe báyìí ó ń kálukú àwọn tí wọ́n wá mọ̀ nípa aṣẹ́ tí wọ́n lè gbé èèyàn ṣubú wọ́n á máa fún èèyàn ní ọ̀rọ̀ pé báyìí ni kò ṣe ṣe àwọn olú wọn ní bàbá Alado gbọ́rọ̀ sí lẹ́nu tí ó fi fẹ́ máa gbé ṣubú torí wípé nígbà tí èèyàn fẹ́ máa padà sẹ́yìn kọ́ lọ́mọdé ó padà sẹ́yìn àwọn náà nípa ní tí mo rò torí irú nǹkan yẹn máa ń mú kéèyàn sọ followers yẹn nù. lórí tọ́sẹ̀lẹ̀ yẹn ó sọ wípé olóyè Sunday Igboho Adéníyì Adéyẹmọ gbé mọ́tò fún ẹ lẹ́yìn tí kò sì rí bẹ́ẹ̀. lẹ́yìn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tó dẹ̀ ti ń jẹ́ dá èmi gan tí mo wà bí mo wà yìí ó ní oríṣiríṣi fídíò tí mo ṣe tó dẹ̀ trendy tó jẹ́ pé mi gan wò pé bóun náà ṣe gbé tó jẹ́ pé bí a fídíò kan ló ṣe nígbà tí wà bẹ́ẹ̀. tí àwọn èèyàn oríṣiríṣi dẹ̀ wà lára àwọn tí wọ́n ń pè wá ara àwọn tó jẹ́ pé Alado ṣe yẹn tó sọ yẹn ní tó ti yẹn ọ̀dá o pé ó ti lemọ́lemọ́ rẹ̀ wípé kọ́ ẹ̀sẹ̀ máa ṣe irú fídíò báyẹn tí ó fi máa béèrè tó fi máa pé ó béèrè nǹkan pé ó máa ṣàgbé ní wípé ó ti ṣèkan rí. kì í ṣe kankan kì í ṣe méjì ó táǹgbà kan mo forúkọ bo máa kan láṣìírí èmi náà ti polówó máa yẹn rí ó ń ta mọ́tò nílẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ni so ó ní láti post mọ́tò kan pé ẹni yẹn ló gbé fún òun tẹ́niyàn dẹ̀ gbé mọ́tò fún mo ìgbà táwọn èèyàn kan pè ó delete fídíò yẹn padà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó rí tí bàbá kan tó ń ṣe kọ́mẹ́dì a máa ń pè ní kíló màá rántí ó ṣe tójúbọlé ó ṣe fídíò kan pẹ̀lú arábìnrin kan tó ní òun ó wá kọ́ṣẹ́ kọ́mẹ́dì lọ́dọ̀ òun àwọn sábà àwọn ṣe àlòpọ̀ ó lóyún kankan pé ó ti wá di wàhálà tíyàwó ti kúrò ní kankan wọ́n ṣe táwọn èèyàn dẹ̀mọ̀ wípé wọ́n kàn fi ṣe kọ́mẹ́dì ni àwọn ṣe rí so àwọn èèyàn náà kọ̀ọ̀kan náà wá ń tẹ̀lé irú ìgbésẹ̀ yẹn láti fi jẹ lọ nítẹ́nìkan dẹ̀ ti ṣe kí ló dé tí èèyàn lè ro ọpọlọ mi lágbà yẹn náà àwọn Alado náà lọ sí kan náà tó náà sọ wípé ìyàwó òun ọ̀rọ̀ tó sọ sóhun rèé bẹ́ẹ̀ sì ní ilé kìíní ẹ̀dá pé àwọn èèyàn wá sọ wípé ẹ̀yin gáàsì sórí yín pé sá pé kí ni ìtumọ̀ tẹ́lẹ̀ ṣe skiti fún ẹ ṣe gé káwọ náà ẹ kàn wé ìsáta wà ní lórí tí mò ń wọ kọ́mẹ̀ntì yẹn mo rí báwọn yẹn ṣe ń bínú lórí pé ẹnìkan ti kọ́kọ́ ṣe click already later ló padà wá pé frank ni kólótẹ́yìn náà tún wá ṣe tẹ́wá ní frank ní sí i tó ti báyìí so àwọn nǹkan tó yẹ pé èèyàn lè fi máa kíní yẹn lójú tèmi ó ti le jù bóyá èèyàn ṣé òun bẹ̀bẹ̀ fún mọ́tò lọ́wọ́ olóyè Sunday torí ọ̀rọ̀ fídíò yẹn ti dínra báwo ni tọ́pàtẹ̀ máa sọ pé olóyè fẹ́ máa fún àwọn bloggers Yorùbá Nation nìkan kò tí kò yí sórí yẹn ló yẹ kó ti bẹ̀rẹ̀. pẹ̀lú tẹ́ ẹ sọ yẹn fídíò yẹn ti dínran tó torí pé a ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kí wọ́n ti ń sọ̀rọ̀ pé ètò olóyè Sunday Igboho yẹn ṣe pé kò dáa àwọn kan ti believe pé lótìtọ́ ni tí bàbá Alado yẹn ṣe pé kò dáa pé sọ yẹ kó jẹ́ pé bàbá Alado ni yóò fún mọ́tò nígbà àwọn èèyàn pọ̀ lẹ́tọ́ yẹ kí Sunday Igboho ṣe irú kan yẹn fún. tí bá ṣe wípé àwọn méjì tètè mọ̀ wípé ó lè tè jáde síta pé àwàdà ló ń fi ṣe o àti rí àwọn tó sọ pé ó dà pé àwọn ò fẹ́ gbéná ojú olóyè Sunday o níbo ni Koiki wà níbo ni Yorùbáwùyí wà bàbá Èkìtì gbogbo àbá kan náà ń bẹ ní ìlú Ọ̀ṣun lóṣogbo rẹ̀ níbo ni gbogbo orú àwọn èèyàn wà tí wọ́n fi wá sáré lọ gbérú mọ́tò báyẹn fún bàbá Alado tóun dẹ̀ fi òun wò pé kóun kàn fi ṣàwàdà gbogbo yẹn náà wàdà yẹn bóyá lè yọ nǹkan fóun lè tó dẹ̀ kù díẹ̀ káàtó tí yàbá máa ń ṣe tó yẹ pé nígbà bá ṣe lọ ọ̀tọ̀ ní kíyàn sóòótọ́ ọ̀rọ̀ tí yẹn bá dúró lórí pé òótọ́ ọ̀rọ̀ fẹ́ máa sọ wọ́n lè máa bú ẹ lórí òótọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn bọ̀ ọ̀tọ̀ ní pé ìtìsẹ́ tí wọ́n mọ̀ mí mọ́ tí mo fẹ́ máa ṣe rèé ọ̀tọ̀ ní kí n tí ìṣètè èèyàn kíyàn sọ wípé tòun ni bóyá láti jẹ́ kí ẹni yẹn fún yẹn ní nǹkan yẹn fígbà tá a bá fọgbọ́n bí àgbẹ̀ bá ń ságbé tọrọ lára ó ti nígbà kan náà ló ti lọ ọ̀dọ̀ Oríyọmí Hamzat ní táìmù ìbò náà ni tó lọ bá wọn ṣiṣẹ́ papọ̀ pé báwọn ṣe gbà bò ní Ṣèyí Mákindé ó sì gbà lùbàdàn nǹkan kan ó ṣé àwọn oríṣiríṣi nǹkan yẹn tán tàbí rò pé àwọn ṣe láàánú nǹkan yìí so iṣẹ́ fúnra àwọn èèyàn ni wọ́n ò rakitiyan èèyàn lórí iṣẹ́ tí èèyàn ń ṣe táwọn pé kí ní ìtọ́sẹ́ni ìjà fún kí sáwọn pàwọ́ aláàbọ̀ láwọn fi péjì tá a ní tálé pé torí pàṣẹ ní followers yẹn
dọ́gbọ́n máa fi ṣe tí ò tọ́ bẹ́ẹ̀ ni sá. ẹ̀sìn tó eléyìí tí a ṣe yìí a fi ní ẹnìkankan nínú a sì fi mọ́ta àbí kan ṣùgbọ́n bí nǹkan bá ṣe rí ẹ jẹ́ ká sọ ní tó jẹ́ kí amúlẹ̀ wá òní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òní wọ́n ti ń pè wá kódà àti láwọn tó jẹ́ pé wọ́n àpè wá táwọn gan ti bọ́ sórí social media tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé tí olóyè Sunday Igboho ṣe yìí pókù díẹ̀ káàtó pé ó sì lè jẹ́ pé irú àbáládùn ní àwọn àgbẹ̀mọ́tò fún wọn. bàbá àtọ́wọ́ aláwọn tó jẹ́ pé wọ́n kàn kí wípé congratulations wọ́n kàn kí tó sì jẹ́ pé inú tiwọn náà ní dùn torí olórin kan náà wà tó náà kí tó dẹ̀ ṣiṣẹ́ fún olóyè Sunday Igboho ó ń ṣiṣẹ́ fún láti ìgbà tó ti wà lọ́rùn yẹn ni tóun náà ti ń ẹ̀sẹ̀sì kankan pé àbọ̀ ó ṣe nǹkan fún òun tó wá kàn wá gbọ́ pé òun náà kàn wá kàn ó sàmá kí ní irú nǹkan. ẹ̀kàn tí ẹ̀dùn náà tó yẹ ká expect pé kólóyè Sunday ó ṣe nǹkan fún wa torí pa àṣà àtìlẹ́yìn fún Yorùbá nation. síbi àṣẹ fún àṣẹ ọmọ Yorùbá ni pé tí bá ṣe tí olóyè ṣe wọ́n ṣe pé ìran Yorùbá làwọn káwọn ọmọ àwọn jìyà lẹ́yìn wọ́n la nítawọn náà bá ṣe tàbí kí wọ́n lẹ́yìn àwọn náà ṣe wípé Yorùbá ti wá a ṣe lè respect. kádẹ̀ ṣiṣẹ́ rẹ̀ láwọn ọmọ tiwa náà kì í ṣe wípé káwọn á fún wa ní nǹkan ṣé olóyè Sunday Igboho sóhun gbà nǹkan mi. kò retí kankan lórí kí ló dé bẹ́ẹ̀ fún wa fún yàn mọ́tò láìsí olóṣèlú. ẹ wo ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yìí lédè kan sá gbogbo ẹni tẹ́ ń pè wá tẹ́ ń pè rè pé kó ló ṣe jẹ́ òdodo ọ̀rọ̀ ọbẹ̀ ni pé Frank òun náà ni bàbá Alado òun ló fi fídíò yẹn ṣe ẹ má jẹ́ ká fìyẹn mọ́ta tó dáa ló ti ráwọn kan tí wọ́n ti ń fi fídíò yẹn bú àwọn kan wípé ọjà jó wọn lójú àwọn tí wọ́n gẹ́gẹ́ bí àwọn tí wọ́n dalẹ̀ tí wọ́n gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ sí olóyè Sunday Igboho àti àwọn tí wọ́n ṣe fídíò tí wọ́n fi ń bú wọn wípé sọ́tàn yín o ẹ̀yin tẹ́ padà lẹ́yìn olóyè Sunday Igboho ṣe ti rí tí àwọn tó dúró ti Sunday Igboho ṣe ti rí tí olóyè Sunday Igboho ń ṣe fún wọn báyìí gbogbo ẹ̀ pátá prank ẹja sọ pé àwàdà lásán òun náà ni ibi náà ni a ti máa dá ẹnu dúró lórí ọ̀rọ̀ náà torí pé kọ́mọ́ bá di awuyewuye òun náà ni a fi mú eléyìí wá ká tó máa lọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi ẹ̀sìn ọ̀la. orúkọ tèmi ò yípadà Tajudeen olówó òkè náà ló kọ tèmi ìnájú ẹkùn tí bọdẹ lẹrù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí Ìkòyí ẹ̀ṣọ́ ilé bàbá tó bí mi lọ́mọ lórí ìkànnì Otasánsán rédíò TV Yorùbá òun náà ni ẹ ti ń wò wá lẹ ti ń gbọ́ wa. ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ẹ̀dẹ̀ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáńlá ayé. Thank you, God bless you.